gbogbo ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé ayọ̀ orí. Ẹ káàbọ̀ sí abala bó ṣe ń lọ lórí ètò wa ètò yín Àgọ́ Ayọ̀ Ọlálékan mọ́ Táíwò olówó yín náà ni. Gẹ́gẹ́ bí ìṣe tèmi lórí abala ètò tí bá ti wà lórí abala ètò báyìí náà àwọn àlejò gbẹ̀yànkanjànkan ni mo máa ń mú wá. Àmọ́ lọ́jọ́ tòní àlejò mi ti wà ní ìkàlẹ̀. Gẹ́gẹ́ bí ìṣe tèmi kí n tó ṣaṣọ lójú eégún ó máa ń wù mí kí n sáré dókè lọ́hùn náà ẹ ká sáré lọ tàbádé ìwà ṣaṣọ lójú eégún bàbá kalọ̀ ẹ ṣé. Ẹ káàbọ̀ padà sí abala bó ṣe ń lọ lórí ètò wa ètò yín Àgọ́ Ayọ̀ náà la ṣì wà. Àlejò mi ti wà ní ìkàlẹ̀ ẹ fẹ́ rí àlejò mi àbí àlejò mi ti wà ní ìkàlẹ̀ gbajúgbajà olórin ni wọ́n ọ̀nà ẹ̀dùn nípọ̀n láti ń gbọ́ mọ́tà ẹ káàbọ̀ sórí ètò wa ọ̀gbẹ́ni Qdot. Ìbàdàn ni mo wà o Ìbàdàn ni mo rè o bẹ́ẹ̀ wá ń délé bẹ́ẹ̀ bá mi lé Agogo Ayọ̀ ni mo wà o pẹ̀lú bọ̀dá mi onífìlà géńbé. èmi náà ẹ̀yin àlejò wa náà lẹ ti rí lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀gbẹ́ni Qdot kí ni orúkọ Qdot gangan náà ọmọ olúwo ní Qdot iléèwé wo ní Qdot lọ báwo ni Qdot ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé kó tó di olórin náà. Orúkọ mi gangan Qudus Fakoya Oluwadamilare òun ni orúkọ mi. Mo jẹ́ ọmọ Èkó àwọn kan máa ní Ìkòròdú bẹ́ẹ̀ ni bò mo tún bá wọn tán mọ́ Ìbàdàn ó máa yọ wọn kan ìdá tí ń jẹ́ láti ń ṣe kinní kan iléèwé tí mo kọ́ lọ iléèwé àkọ́bẹ̀rẹ̀ tí mo lọ ní Ìjòmọ̀ Muslim Primary School ní Ìkòròdú I dey continue ní United High School ní Ìkòròdú náà and I study art in Yaba Tech. Visual art but wọ́n kàn máa ń pè ní general art so from there thank God ṣá mo ti hustle gan lórí street too before music officially mo ti ṣiṣẹ́ ní factory worker mo fẹ́ dárúkọ tó ní iṣẹ́ mi kan mo ṣe àwọn tí wọ́n máa ń ro omi níbì kan mo ṣe and after that kí tó meet entrance mo ti meet àwọn èèyàn oríṣiríṣi lọ́gbọ́n ti ràn mí lọ́wọ́ náà big ups to some more banging àwọn lọ́kọ̀ sanwó sí section mi ìkọ̀tà ní ká mú fóònù wá ká fi kọrin gbà yẹn producer ní pé wọ́n lè ṣorin fún mi tí mi ò bá kówó lẹ̀ kó jẹ́ sí ó lè mú gbà 45 naira per day nígbà kó fún ẹ̀ sí ìyá rere ni so but I thank God ṣá mo record orin yẹn pẹ̀lú Seriki gbà yẹn so at least I'm getting boss on street mo ń get àwọn ó ti yẹn lórí street kí tó record Alomo mẹ́ta pẹ̀lú entrance producer mi kí tó tún meet entrance náà mo tún meet ẹ̀yàn kan náà drum face ìjẹ̀ṣà ní èrè. ẹ jẹ́ àfi síbẹ̀ yẹn náà ẹ̀yin ará ilẹ̀ kásá kọ́kọ́ lọ gbádùn orin yìí náà tá a bá padà dé á tún máa bá wọn sọ̀rọ̀ lọ. ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ ó dúró lórí àpáta o wọ́n gbà pé mi lọ́gá náà o ìbá wá sí pàṣẹ wọn ilé bàbá Bàràká o mo gbà kọ́lọ́ máa lọ ká o. wọ́n bá fà mí létè kí n tú gẹ̀lẹ́bẹ̀ jáde ọlọ́run òde o dem dey pray make I follow yakata ọlọ́run òde o wọ́n mele aláwo wọ́n mele oníṣègùn ọlọ́run. ẹ káwọ́ padà sí abala bó ṣe ń lọ lórí ètò wa ètò yín Àgọ́ Ayọ̀ mo lérò pé gbádùn orin Qdot tá a mú wá fún yín ẹ ní ẹ pàdé àwọn èèyàn oríṣiríṣi tí wọ́n ń ràn yín lọ́wọ́ ọdún wo gangan lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ orin ní àwọn ẹ̀ máa ní pé professionally ọdún wo gangan lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ orin náà. Láti secondary school ni mo bẹ̀rẹ̀ officially ẹsẹ̀ 2004 bẹ́ẹ̀ ni pé òkè o ọ máa ń lọ sí studio ọ máa ń record orin o 2004 ni but before then a máa ń knack table ni. torí table dẹ́wọ̀n máa lù pópópópópópópó. Ìgbà tí wàá bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí náà
orin wo lẹ kọ́kọ́ ṣe pé kí mo wọ studio mo ṣe o mo gbé jáde o ọmọ ayé ni ọmọ akú ni akú ìyá kú ewu ọmọ yóò ta ni kò ta ni orin gangan lẹ kọ́kọ́ gbé jáde náà. Ohun tí mo kọ́kọ́ ṣe ń gbà yẹn though first song tí mo kọ́kọ́ record láyé mi gbà yẹn gospel song ni wọ́n feature mi náà yẹn gbà yẹn nǹkan gospel wọ́n feature mi náà àwọn gospel artist so mo ní láti bá wọn lọ sí studio láti record gbà máa kọ́ studio láyé mi gan for the first time. Kò sí arrangement gan ni a kọ́ látòkè délẹ̀ ni wọ́n lè gbóló adé lọ but ohun tí mo kọ́ record tí ẹ pé orin tèmi fúnra mi wọn ni ìwé lọ́ọ́ kà ṣùṣẹ́ lọ́ọ́ lọ́ọ́ ṣe kàkà kó Alagbe wàkú mọ́kọ́rọ́kọ́ àkóso wálé. That was my first song tí mo record nígbà yẹn and big up to the producer of this song Salem àwọn máa ń ta guitar ni wọ́n kọrin kú. bí ti ń báyìí tí n bá ní kí n kà orin tẹ́ ẹ̀kọ́ ilé ìtẹ́ni ẹ̀kọ́kọ́ kọ ìlẹ́yìn ìgbà yẹn lẹ́kọ́ Alomo àti. ìgbà tí mo kọ ìyẹn mo ṣe wá kọ àṣọlé ló wọlé mi ò mọ Alagbe mo tún wá ń tàn tùpà mi ò mọ àṣẹlé mi ló lè ń gbé sílífà ti gbé fẹ́mi sá lọ ẹ dákun ẹ máa bá mi wá lọ. So mo ṣe orin yẹn pẹ̀lú Sejiki gbà yẹn so after that mo ṣe àwọn ará orin náà ṣé ti èmi tẹ́ pé bóyá ó jiná mọ́ studio ni o èmi àrò san ni o ẹgbẹ́ tí mọ́tò bá pẹ́lẹ̀ mechanic yóò kọ́ ta part ẹ̀ tán ni. ẹ̀yin tẹ́ bá ní ká wò orin bíi mélòó tẹ́ ti sáré kọ lórí ìjókòó yìí ó dàbẹ̀ ni pé kẹ́ ẹ máa fi èdè Yorùbá àti ohùn ìlú òkè bí nǹkan fi kọrin kí ló dé jẹ́ pé orin báyìí lẹ́yìn yàn láàyò ẹ̀kọ́ fò sókè fò sílẹ̀ dọ́tí sókè gbogbo nǹkan báyìí. bóyìnbó fún mi ní pálí pupa mo mọ ibi tí mo ti wá èmi fẹ́ràn Yorùbá àti mo fẹ́ràn èdè wa ẹ wò kékeré mo ti mọ̀ pé wà ń bẹ lára àṣà wa àwọ̀ funfun tọ́wọ̀n yẹn dàbòrà lọ́fẹ́ fi ṣègé wa bọ̀tọ̀ àwọn bàbá ló fa tábà tó sùn lọ bẹ́ẹ̀ lóyìnbó ṣe wọlé tọ́kẹ́rù lọ wọ́n kẹ́rù lọ wọ́n kó wa lẹ́rù lọ àṣà mi l'identity mi personality mi it give me spiritual intellectual and emotional ẹ dúró náà ẹ má yọ mí léyìn mi ò lè kúkú èyìn wo màá ṣe di bàbá mi tí mo gbọ́ ṣóyìnbó gbọ́ Yorùbá. òyìnbó kún gbọ́ Yorùbá lóòótọ́. So I'm just trying to do something different something unique because àpótá ń kọrin so mo rò pé tí bá gba ọ̀nà yẹn bóyá wọ́n tètè rí mi ṣe ti yẹn ó dàbí one way náà ni o but I decide to follow that way for now. ẹ fi ṣe ni pé ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ọ̀tọ̀ ní ti tọ́lú ọ̀tọ̀ ní ti tọ́lú wò ohun tó wùn mí ò wọ́n ni ò jẹ́ kọ́mọ ìyá méjì kọfẹ́ ọkọ̀ kan náà ló mú kíni. ló mú babaláwo ṣe yahoo. babaláwo ti ń ṣe yahoo. ká tó wá padà síbi orin yìí ọ̀pọ̀lọpọ̀ orin lẹ ti ṣe orin wo lẹ́yìn gangan lè wò pé nínú orin tí mo ti ṣe o eléyìí gangan ló gbé orúkọ jáde ló gbé Qdot gangan jáde náà. ìgbà tí mò ń ṣe àwọn yìí mò ń ṣe oríṣiríṣi orin so mo kọ̀ wọ́n pé I want to do something extraordinary mo mọ̀ kí ni Yorùbá bẹ̀rẹ̀ náà. nǹkan tó dá yàtọ̀ tó dá dúró tó dángájíá. àwòṣífìlà àgbọ̀yanu. So mo rò pé òkè mi fẹ́ ṣe nǹkan tó yàtọ̀ apart from doing Yoruba music do Afrocentric music mo máa ń gbọ́ orin different way ṣe ti máa ń gbọ́ orin oríṣiríṣi ìgbà tí mo yẹ travel gan ó ní nǹkan tó ń play nínú flight nígbà yẹn ìsọ Ethiopia song mo ò gbọ́ language wọn but I love the sound so mo wà pé mo tẹ̀ fẹ́ ṣe nǹkan oríṣiríṣi tó yẹ pé wé àtọ̀ tó yẹ pé àwọn èèyàn máa wò pé what is this so mo wà pé okay let me go to the church way this time around so mo fi ṣe Alomo mẹ́ta gbà yẹn so ìgbà tí mo ṣe Alomo mẹ́ta mo rí àwọn challenge oríṣi pé don't drop this song o because it's sounding like orin fún àwọn ẹgbẹ́ òkùnkùn so mo rò pé okay let me go to studio and kí n yọ orúkọ mi kúrò nínú orin yẹn so fine mo yọ orúkọ mi kúrò but mo tẹ mọ tí orin yẹn tó ṣe ń wọ street by street tó ṣe ń trend well ìgbà tó yẹn ti ń trend so I need to quit my factory work then so let's see the song ṣá orin yẹn ló ṣọ́ọ̀jù nígbà yẹn. tí bá wá gbọ́ orin yẹn náà torí èmi náà gbọ́ mo sì fẹ́ràn orin náà gan nínú orin yẹn àti orin míì náà tẹ́tí kọ kò jọ bẹ́ẹ̀ pé ẹ̀ ń fèdè fọ̀ ẹ̀ ń fa áyà báwo ni ẹ ṣe tún wáyé. question yẹn èmi ló ń darí. Selima laika
Kadaku bono ya kali siria. Malaika mewada, kodusi wọn kò máa bá wọn jà. Ó yẹ̀ṣẹ̀ kó yẹ̀ṣẹ̀ o, olùkọ́kọ́lùkọ́ o. ẹ̀yin tẹ́ ń darí ètò wọn kò lè yé yín torí pé límọ́là líga mọ́ yà dá kálíbù ìtumọ̀ ẹ̀ ni pé ẹ máa gbọ́ sùnmọ̀ ẹ̀ very soon. àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé